kárọ̀wọ́ ọmọ yé wa ọwọ́ yìí dà ẹ jẹ́ kárọ̀wọ́ ó yẹ ẹ jẹ́ kárọ̀wọ́ yìí o yìí o ọmọ yé wa ọwọ́ yìí dà ọmọ yé wa ọwọ́ yìí dà ẹ jẹ́ kárọ̀wọ́ yìí o. Àkókò tá a ti wí ó ti dé tán o. Ọjọ́ mẹ́wàá ló kù. Ẹ̀bùn tí mò ń bẹ̀ ni pé ẹ jẹ́ ká jáde bá a ṣe máa ń jáde. Káwọn lọ dìbò fún ẹgbẹ́ wo ADC tàbí lọ́wọ́ ìgbà lọ́wọ́ àti ní bàbá wa gómìnà ọmọ tó fẹ́ ṣàṣẹ́mbì náà ó wá ní oore ọ̀fẹ́. Ìyá tèmi náà mọ dí olú ni bàbá mi òkè ọ̀dọ̀ congratulations o. Deputy Governor wa ó wà níbí yìí Alhaji Ọlátúndé Awónúgà ó yá kó kí wa. ADC ADC ẹ jọ̀ọ́ ẹ lísìn o mo wà ní Ìjẹ̀bú ní àná ọmọ Ìjẹ̀bú lèmi o àwọn Ìjẹ̀bú ní kí n jíṣẹ́ fún yín àwọn ti ṣe tán láti bá yé wa lọ o ó wá kù sẹ́yìn yé wa lọ́wọ́ o ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ tó ní kí n jẹ́ mo ń jẹ́ fún yín o ẹlẹ́ẹ̀kejì wọ́n pè mí sákìyèsí wọ́n ní àwọn kan tó wá fọwọ́ lọ àwọn wọ́n náà fẹ́ fáwọn ní 10,000 lórí ìlà ìkọ̀wé dáhùn ó ní 10,000 ìgbà táwọn ṣí 6 naira owó ojoojúmọ́ náà sọ fáwọn yẹn o ṣé ìfẹ́ ka 6 naira owó ojoojúmọ́ ó dọ̀wọ́ yín o ẹ ṣé o. Mo kí lé o mo kí wá ṣẹ́ni orí kọlọ́kọlẹ́ ẹ̀kan ìdúgbẹ́ ká tuntun kọ ẹ̀bí wọ́n ní kò sọ́nà lókè gbogbo òní ìjẹkùjẹ gbogbo Fọ́lẹ̀ tàwa ìyanu lórúkọ rẹ̀ wọ́n ní kò sáàyè lókè àwọn oníjẹkùjẹ gbogbo fọ́lẹ̀ tàwa ìyanu lórúkọ ojú bí yìí wọ́n ní kò sáàyè lókè àwọn oníjẹkùjẹ gbogbo fọ́lẹ̀ tàwa ìyanu lórúkọ rẹ̀. Mo kí lé owó kí gbogbo wa lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa tí a péjọ síbi ilé yìí ìbò tá a fẹ́ lè ìbò tó ṣe pàtàkì inú mi dẹ̀ pé ní ọjọ́ ayé tèmi o ọmọ yẹn wa ó máa ṣojú mi ó máa ṣe gọ́ọ̀fù lágbára Ọlọ́run ó dẹ̀ máa ṣojú ẹ̀yin náà. Àmì àtẹ̀mí náà. Gbogbo nǹkan táwọn bàbá wa tó ti lé tí wọ́n rí aṣojú gbogbo alágbára Ọlọ́run. Àmì àṣẹ. Ẹ má mi kọ gbogbo àwọn tó sọ̀sọ́kùsọ tó ń jẹjẹkújẹ wọ́n máa kọ láìpẹ́ yìí. Ẹ jẹ́ ká dúró lórí tó bá ti di Sátọ̀dé tó ń bọ̀ ní ọjọ́ 18 ẹ jẹ́ ká dìbò yẹn fún ẹgbẹ́ wo ni o. ADC ADC. Àjọ ń lọ látàárọ̀ ni lórí ọ̀rọ̀ yín wà Àwórì ẹ̀yin náà ti mọ̀ wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà mo mọ̀ wípé ìṣèjìbí tó wà sí ìtòrí àjọ ń lọ látàárọ̀ ni mo ṣọ́ pé iṣẹ́ náà ló ń bá lọ tó ń ṣe lọ́tún tó ń ṣe lósì Olúwa túbọ̀ bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn Olúwa túbọ̀ fún wọn ní okun tó máa fi ṣe dáadáa níbí àpọ̀lọpọ̀ àwọn lídà wa ní Ogun West wọ́n wà ní orí Alhaji Fada ìrọ̀lẹ́ kan ṣọ́ọ̀ṣì wàrà níbí tó bá wà. Ṣáà iye wọn tọ́jú lẹ́nu fún ẹgbẹ́ wọn lé. A ti ṣetán. Àwọn àwọn ní ti rẹ́dí o, àwọn àwọn ní bẹ̀rẹ̀ wà pẹ̀lú yìí o, orí àjọ wọlé o. Wọ́n ní àwọn láti pẹ̀lú wa. ADC òwe kan lèmi máa pa òun àdẹ̀fọ́rin kásẹ̀ ńlẹ̀. Wọ́n ní ẹni tó gbẹ́lẹ̀ kò gbẹ́jẹ̀. Ẹni tó jábọ́ sínú ẹ̀ kò ṣẹ́ lápá kò ṣẹ́ lẹ́sẹ̀. Èwo ni takọ́dà ọba tó ń wọlé àwọn ọ̀wọ̀n tán. Oyin biribiri oyin kan wá o. Oyin biribiri oyin kan wá o. Oyin biribiri oyin kan wá o. Àlọ́ olówó oyin kan wá o. Oyin kan wá. Oyin biribiri oyin kan wá o. Iye wa.
àìṣiṣẹ́ ọkọ̀ wa obìnrin rere. Arise and win. Arise and win. A ní àlejò látàbújá. Àwọn ní Honorable Arinze. Traditional ruler ni wọ́n. Ní ti Nzọ̀bú. Arise and win. Arise and win. Igbo fọ́nù. I bring you greetings from Abuja. And we want to assure you that the ADC National Headquarters is solidly behind the handsome, the solid integrity, and the most qualified candidate in this place. Eléyìí ọmọ wa, èyí ọmọ wa, eléyìí ọmọ wa, èyí ọmọ wa. Messages to the Igbos who are resident in Ilaro and the entire Ogun State. I have met with Ezib and his cabinet in Ifo. I have met with the entire executive of Igbo community in Ogun State. And the message is that we should support our senior brother and father, former Governor, His Excellency Amosu. Igbos have decided. By the way, I am the traditional Prime Minister of all Igbos in Abuja. Therefore, we have decided that we should follow those who know the way. And we know that His Excellency Ibikila Amosu knows the way. And Barrister B. Otoboye. Please, you will not see his picture on Saturday. You will see ADC where they are shaking hands. Can you shake yourself? Anybody that are shaking hands, you complete. Anybody that are shaking hands, you put your hand. Anybody that comes to your house and is shaking, is he not a friend? He's a friend. We don't believe in fighting. We believe in extending hands of love to one another. I salute you all and appreciate you. This is your son. Behold him. God bless all of you. Ìbò yìí ká dẹ̀ rí pé kó kún nítorí pé àti lament àti complaint ó tún ọjọ́ ti ṣe kí ni ọjọ́ ti pẹ́ láti ìgbà wo for the past 46 years ọmọ yẹn wo ò débẹ̀ ṣé yóò fẹ́ kọ́mọ yẹn wá débẹ̀ ni. ọmọ àtúntò lójú ẹ̀mí wa lọ́dún. ṣé bí kọ́mọ yẹn wá débẹ̀ ṣé bí alájúlẹ̀ ẹ̀rí bí ìmẹ̀kọ àfọ̀ ṣe rí ẹ̀rí bí àgbẹ̀dọ̀ ṣe rí ẹ̀rí bí atọ́ ṣe rí ẹ̀rí bí ìgbòkíá ṣe rí ẹ̀rí bí ìlàró ṣe rí ẹjọ́ mo gbẹ̀yìn mo bẹ gbogbo lé. Mo jọ nítorí Ọlọ́run, mo fẹ́ kẹ́ di ìbò yẹn ní 100%, ẹ má jẹ́ kó ṣẹ́kù rárá, kéèdì sí kéèdì ADC. À ń kọ̀m̀pléènì pé ẹ̀yin náà sọ pé tẹ́ bá dé sẹ́ńtà lẹ́nu, ẹ̀rí bíbẹ̀ ṣe mọ́, ṣé bí ẹni tí bàbá wà bẹ́ẹ̀ ní good 8 years, wọ́n ṣe kí ni, wọ́n tún ibẹ̀ ṣe. Nísìnyí
Arise and win. Ada mama ṣe fún wa. Tí ẹ wá láti wá ṣoríire torí oríire ló gbà wá wá bí o torí pé a ti wà lọ́nà yìí lọ́nà òdì yìí ti pẹ́ láti fàáfàáfàá dáàrí mà àwa mú ọmọ gidi wá fún yín. Ògidì ọmọ. Olúbí yìí. Ojúlówó ọmọ. Ọ̀dẹ́gbẹ̀yẹ. Ẹ̀fún gbé wọ́n gidi wọ́n. Ìgbé ibi rẹ̀ òru jáde ìkágbó. Létí gbogbo ẹ̀dá ó ti dé ọdún dá sílẹ̀ ti dé. Padà ẹlẹ́ṣẹ̀ padà ọdún ìdásílẹ̀ ti dé. Padà ẹlẹ́ṣẹ̀ padà. Lórí kejì tí mo tún kọ fún yín pé ó yí bíríbírí. Bíríbírí kan wá o. Ó yí bíríbírí kan wá o. Ẹyin kan ẹyin. Ó yí bíríbírí kan wá o. Gómìnà oyin kan wá. Oyin kan wá ní iye wa. Ó yí bíríbírí kan wá. Ìṣojú ẹ̀mí wa. Ó yí bíríbírí kan wá o. Lọ́rọ̀gún kò lọ́bà kan. Ìgbà tó yí kàn wá yìí, àní pípò wa yẹlẹ. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ó wá di ọdún 18. Ṣé a rí àwọn ẹ̀gbá wọ́n ti dúró tì wá gbọ́in-gbọ́in? Ní agbára Ọlọ́run àti agbára bàbá wa yìí. Àwọn wa balẹ̀, ẹ dúró ọkọ̀ wa balẹ̀. Ìjẹ̀bú náà ti rẹ́dì fún wa. Àwa ìbò wa gbọ́dọ̀ kún ẹ̀kúnwó. Ìbò wa gbọ́dọ̀ kún ẹ̀kúnwó. Sílẹ̀. Ká lè san oore. Tí ìbò wa bá kún ẹ̀kúnwó sílẹ̀, ìgbà yẹn náà máa mọ̀ pé a san oore. Ìbò yẹn kò kúkú má di kankan. On your mandate we Yewa ẹ̀sùn ni wọ́n wò wá káàkiri àgbáyé a dẹ̀ ń sọ̀rọ̀ míẹ́míẹ́ bíi pé APC arise and win. Mo kí Ọlọ́run ọba ní àdúgbò wa ń bí ọmọ tẹ̀sí nìwọ́n ni. Bẹ́ẹ̀ni. Tá a bá wo ojú ara wa báyìí, a dára wa mọ̀.